ṣé àṣà ni bí àwòdì? Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá Dùn Lédè, ẹ káàárọ̀, ṣe dáadáa la jí, ṣàlàáfíà ni mo bá yín, àlàáfíà lèmi náà wà níbí. Ohun tí a ó máa gbé yẹ̀wò lórí ètò lówùúrọ̀ yìí ó ní ìyàtọ̀ tó wà láàrin ẹ̀yà àṣà àti ẹ̀yà àwòdì. Nígbà tí a wà ní kékeré tí àwọn òbí wa tí wọ́n bá fẹ́ pa àlọ́ fún wa, wọ́n á ní wípé ẹ̀yà adìyẹ ń ṣọ̀rẹ́ ẹ̀yà àṣà, ẹ̀yà adìyẹ wá ṣàbòsí fún ẹ̀yà àṣà torí ẹ̀ làṣà ṣe máa ń gbé lọ́mọ. Ìgbà míì wọ́n á ní wípé ẹ̀yà adìyẹ ń ṣọ̀rẹ́ ẹ̀yà àwòdì, ẹ̀yà àwòdì ṣàbòsí fún ẹ̀yà adìyẹ ṣàbòsí fún ẹ̀yà àwòdì torí ẹ̀ lẹ̀yà àwòdì ṣe lè fò lókè tí ẹ̀yà adìyẹ ò sì lè fò. Bákan náà tí wọ́n bá fẹ́ pa òwe àìka nǹkan kún fún yàn, wọ́n á ní òròmọdìyẹ ò mà wòdì, ìyá rẹ̀ ló mọ àṣà. Èyí ló wá fà á tí èmi fi wá béèrè wípé ṣé ẹ̀yà àṣà ni ẹ̀yà àwòdì ni? Kí ni àjọṣepọ̀ tó wà láàrin ẹ̀yà àṣà àti ẹ̀yà àwòdì? Ṣé wọ́n jọra wọn ni? Ṣé orúkọ kan náà ni wọ́n ń jẹ́ ni? Ní òní lórí ètò Yorùbá Dùn Lédè, a ó máa ṣàlàyé ìyàtọ̀ tó wà láàrin ẹ̀yà àṣà àti ẹ̀yà àwòdì. Ẹ̀yà àṣà àti ẹ̀yà àwòdì jẹ́ ẹyẹ kan tí wọ́n jọra wọn púpọ̀, tí ó jẹ́ wípé ó ṣòro fún yàn láti lè sọ wípé ẹ̀yà àṣà lélẹ̀, ẹ̀yà àwòdì lélẹ̀. Ṣùgbọ́n tí èèyàn bá ṣàkíyèsí sí i dáadáa, èèyàn á rí i wípé ẹ̀yà àwòdì yàtọ̀ sí ẹ̀yà àṣà. Ẹ̀yà àwòdì jẹ́ ẹyẹ kan tí ó tóbi ju ẹ̀yà àṣà lọ. Tòun ti bó ṣe jẹ́ pé ìṣọwọ́sọdẹ wọn papọ̀, ó tóbi ju ẹ̀yà àṣà lọ. Ẹ̀yà àwòdì máa ń tóbi láti 1 pound sí 21 pounds, léyìí tí a lè convert ẹ̀ sí láti bí ká sọ pé 1 kilo sí 9 kilo. Ẹ̀yà àṣà máa ń tóbi láti bí 2.5 ounce sí bí 4 pounds, láti nǹkan bí 0.7 kg sí nǹkan bí 4 kilo. Tí ó túmọ̀ sí wípé tí ẹ̀yà àṣà bá dúró nígbà míì, ó máa ń ṣe déédéé ẹ̀yà adìyẹ. Tí ẹ̀yà àwòdì bá dúró nígbà míì, ó máa ń ṣe déédéé ẹyẹ tòlótòló. Ẹ̀yà àwòdì jẹ́ ẹyẹ kan tí ó máa ń ríran púpọ̀. Tí ẹranko bá sápamọ́ sí abẹ́ koríko, tí ẹranko lérò pé òun ti sápamọ́, ẹ̀yà àwòdì láǹfààní àti rí i, ní èyí tó jẹ́ wípé ẹ̀yà àṣà nígbà míì ó lè má rí i. Ẹ̀yà àṣà ní ìyẹ́ tí ó gùn, ẹ̀yà àwòdì ní ìyẹ́ tí ó gùn ju ti àṣà lọ. Ìyẹ́ ẹ̀yà àwòdì máa ń gùn láti 33 inches sí 9 feet. Ìyẹ́ ẹ̀yà àṣà ó máa ń gùn láti 15 inches sí 60 inches. Léyìí tó túmọ̀ sí pé tí ẹ̀yà àwòdì bá ń dẹdẹ, ó máa ń fi ìyẹ́ rẹ̀ bo àwọn ẹranko náà mọ́lẹ̀ láti fi lè kápá wọn. Bákan náà, tí ẹranko kan tí ó bá bá ẹ̀yà àṣà wọ̀yá àjà, ó ṣeéṣe kí ó borí kí ó sì sá mọ́ ọ lọ́wọ́. Ṣùgbọ́n ó ṣòro fún ẹranko kẹ́ranko kí ó bá ẹ̀yà àwòdì wọ̀yá àjà kí ó sì borí, nítorí wípé ẹ̀yà àwòdì ní agbára. Ẹ̀yà àwòdì ní agbára láti lè gbé ẹranko tó tóbi tó wọ bí 9 kilo gẹ́gẹ́ bí ti tòun náà, gẹ́gẹ́ bí ọmọ àgbọ̀nrín tàbí ọmọ ajá. Ẹ̀yà àwòdì lè gbé ọmọ ewúrẹ́. Ẹ̀yà àṣà ò lè gbé àwọn ọmọ ajá tàbí ọmọ ewúrẹ́ tàbí ọmọ àgbọ̀nrín. Àwọn nǹkan tí ẹ̀yà àṣà lè gbé ni òròmọdìyẹ, eku, ẹmọ́, ọ̀kẹ́rẹ́, ọ̀pọ̀lọ́, ejò, ehoro, aláǹgbá, akàn. Ẹ̀yà àwòdì, gbogbo ohun tí ẹ̀yà àṣà lè gbé, bẹ́ẹ̀ náà ni ẹ̀yà àwòdì lè gbé, ṣùgbọ́n ẹ̀yà àwòdì tún lè gbé nǹkan míì tí ó tún tóbi jù lọ. Ìgbà míì ẹ̀yà àwòdì lè gbé ìyá adìyẹ, that is àgbébọ̀. Ẹ̀yà àwòdì máa ń súfèé tí ó lágbára. Ẹ̀yà àṣà náà máa ń súfèé, ṣùgbọ́n ìfẹ́ rẹ̀ kò rinlẹ̀ tó ti ẹ̀yà àwòdì. Ìgbà míì ẹ̀yà àṣà ó máa ń dún bí àwọn ẹyẹ mìíràn. Ẹ̀yà àṣà máa ń kọ́ ilé tiẹ̀ sí orí igi nìkan, ó sì máa ń yé ẹyin láti ẹyin ẹyọ kan sí 4. Ẹ̀yà àwòdì máa ń kọ́ orí tiẹ̀ sí àwọn àpáta tí ó bá súnmọ́ omi tàbí orí igi. Ọ̀nà méjì ni ó lè kọ́ ilé rẹ̀ sí: àpáta tó súnmọ́ omi tàbí orí igi. Òun náà sì máa ń yé ẹyin láti ẹyọ kan sí 4. Èyí ni fún tòní. A ó ní ìpàdé ayọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀.